Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv was Swoby. That program here, maybe báyìí. Ó promise power ma wá. Dear mother, we thank you very much, ma. We thank you, we appreciate you. I am seeing you again, ma. Thank you so much, ma. Eshegoni. Thank you for all the support, for all the love. Ètò tá a dá dúró dè yín, mọ́mì. Ètò tá a dá dúró dè yín, ma. Yes, ma. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kẹ́mi tẹríba fún ẹ̀mí. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kẹ́mi tẹríba fún ẹ̀mí. Ma, Tampan Women's Wing came up with this movie at a whole lot of money was put into this. But I really need you so much money. Àwọn ọmọ MC owó ọmọ ni ẹ wá kí màmá yẹn, ìyàwó Ẹ̀sà Ajayi. Ọba kẹ́ngẹ́. Ìyàwó Ẹ̀sà Ajayi, ìyẹn yìí pàdé yín kó má ṣoríire láyé bí ẹ wá pàdé yín tí ò bá ṣoríire kò lè ṣoríire mọ́ nìyẹn. Àmín. Ẹ ṣé mà, ẹ ṣé, wọ́n mi ní kí n continue, àtòkòrò mi. Mo wá rí pé bẹ́ẹ̀ ni pápápá, àwa dá dúró dè yín mà, launching of Àtẹ̀yìntọ̀. When you need so much money, láti put it together láti gbé jáde. Ẹ jọ̀ọ́. A dẹ̀ mọ̀ pé ẹni tó tó ṣe náà ló máa ṣe. Mọ́mì, ọ̀nà tó tó ṣe. How much are you supporting us with, ma? Obìnrin ló ń support obìnrin. Ọlọ́run ló tó ṣe, ọlọ́run náà ló máa ṣe. Àwọn ni matron. Àní ṣorí burúkú. Àmín. Ọgbà yín wọ̀nyí láàrin ìran ti pẹ́jọ ti wà nínú kiri. Ẹ̀rí sọ̀sán. Ijó ti yá. Ready. Salada. Sala.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.